ṣìbáṣìbó bá Wike ó jábọ́ lẹ́yìn Tinubu. Nígbà tí ọdẹ bá ta ẹranko lọ́fà tí ọfà náà bá bà á yóò bẹ̀rẹ̀ sí já poró kiri ìporo oko. Àmọ́ kò sí bí yóò ti ṣe sí i nítorí ẹran tí ọká bá fẹnu sọ ni ẹnu ọká náà ní í kú sí i. Nínú òṣèlú àsìkò yìí ọfà ti bá Nyesom Wike mínísítà ìlú Àbújá. Ẹni bá sì rí ní Port Harcourt lọ́jọ́ àìkú Sunday tó kọjá yìí yóò mọ̀ pé ó ń ja poró lásán ni, kò lè gbé kinní náà jà pẹ́ títí tí yóò fi fẹ̀yìn délẹ̀. Bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọ́ bá fẹ̀yìn délẹ̀ nǹkan ṣe é ni o. Ohun tí àwọn kan ń sọ ni pé àṣejù ní bàbá àṣetẹ́, pé àṣejù ló sún Wike débi tó dé báyìí nítorí pé wọn kò fẹ́ ẹ nílùú, ó ń dárin. Ó dárin náà tán ni kò sí àwọn tí wọn yóò bá gbé. Ẹni tó bá rí Wike yóò rò pé àwọn òṣèlú inú PDP nìkan ló kórìíra ẹ̀ ni. Àmọ́ ìkórìíra tí àwọn òṣèlú inú APC ní fún pọ̀ gan-an débi pé tàárọ̀ tọ̀sán ìṣubú ẹ̀ ni wọ́n ń wá. Bẹ́ẹ̀ lòun ò mọ̀, ó rò pé wọ́n fẹ́ràn òun ni. Bẹ́ẹ̀ làwọn tó yí Tinubu ká kò fìgbà kankan fẹ́ràn ẹ̀. Pàápàá àwọn tí wọ́n ti ń bá ọkùnrin olóṣèlú náà bọ̀ láti ọjọ́ tó pẹ́. Wọ́n rí Wike bí ẹni tó wá ń jẹun níbi tí kò ṣiṣẹ́ sí. Òótọ́ sì ni Wike kò ṣiṣẹ́ fún APC, bẹ́ẹ̀ orúkọ APC ló kù tó fi ń jẹun. Wike kò mọ kinní kan o, kò mọ̀ pé aṣọ iyì kan náà tó wà lára òun Similayi Fubara ni. Ohun tí àwọn olóṣèlú tó mọ bí nǹkan ti ń lọ ń wí nìyẹn. Wọ́n ní ohun tó fa èyí kò ju pé Fubara ni gómìnà ìpínlẹ̀ Rivers. Ohun méjì ni gbogbo olóṣèlú torí ẹ̀ máa ń wá ìpínlẹ̀ náà. Àkọ́kọ́ ni owó, èkejì sì ni agbára tó mú Nàìjíríà dání nígbà tó jẹ́ ibi epo bẹntiróòlù ni owó Nàìjíríà ti ń wọlé jùlọ. Agbára tí àwọn tí wọ́n máa ń ṣe gómìnà ibẹ̀ máa ń pọ̀ débi pé wọ́n máa ń rò pé kò sírú àwọn ni. Kódà nígbà tí wọ́n bá fi ipò náà sílẹ̀ wọn kì í fẹ́ ju agbára náà sílẹ̀ fún àwọn tí wọ́n bá gbé ipò náà fún. Ó ṣẹlẹ̀ lẹ́yìn tí Peter Odili, ọ̀rẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́, fipò náà sílẹ̀ ní 2007. Ìjà ló padà dà láàrin òun àti gómìnà tó gbàjọba lọ́wọ́ ẹ̀ Rotimi Amechi. Ó ṣẹlẹ̀ láàrin Amechi àti Wike náà. Ìjà náà ló padà dá sílẹ̀ tó ṣe pé wọn kì í fẹ́ rí ara wọn sójú títí di àkókò yìí. Ohun tó ṣẹlẹ̀ láàrin Wike àti Fubara náà nìyí. Ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé àwọn tó kù kò fọ́ ẹgbẹ́ òṣèlú tó gbé wọn dépò. Kàkà bẹ́ẹ̀ wọ́n kúrò nínú ẹgbẹ́ náà jẹ́ ni. Wọ́n ń bá ayé tiwọn lọ nínú ẹgbẹ́ míì, wọ́n sì fi ẹgbẹ́ náà sílẹ̀ fáwọn míì láti máa ṣe ayé tiwọn náà lọ. Wike ló fẹ́ jẹ méjìlá bàlàdé. Òun fẹ́ jẹṣu kó tún jiyán. Bẹ́ẹ̀ la kì í jẹ méjìlá bàlàdé. Ẹni bá jẹṣu ò gbọ́dọ̀ tún jiyán, bẹ́ẹ̀ lẹni jiyán ò gbọ́dọ̀ jẹṣu. Wike fẹ́ wà nínú PDP kó máa ṣiṣẹ́ fún wọn nínú APC. Èyí ni pé kì í ṣe pé ó fẹ́ máa jẹun nínú APC kó tún máa jẹun nínú PDP nìkan. Ó fẹ́ máa pàṣẹ fún wọn nínú APC kó sì máa pàṣẹ fún wọn nínú PDP. Níbo lèèyàn kan ti ṣerú ẹ̀ tí kò ní í forí sọ́gi? Ohun táwọn kan ṣe ń pe ọkùnrin náà ní aláṣejù nìyẹn. Bẹ́ẹ̀ àgbà tó bá wẹ̀wù àṣejù ẹ̀tẹ́ ni yóò fi rí o. Ẹni tó bá rí Wike nígbà tó ń sọ̀rọ̀ láàrin àwọn oníròyìn ní Sunday ọjọ́ àìkú, àánú ọkùnrin náà yóò ṣe é. Àfi bí ẹni tí ṣìbáṣìbó bá, nítorí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu pàápàá ó fẹ́rẹ̀ dàbí pé òun nìkan ló yé ni. Ọkùnrin náà ní kò sí APC tàbí PDP ní ìpínlẹ̀ Rivers. Ìtumọ̀ ọ̀rọ̀ náà kò sì yé ẹnìkan. Ǹjẹ́ Tinubu fúnra ẹ̀ lè gbà kó má sí ẹgbẹ́ òṣèlú òun ní ìpínlẹ̀ kan ní Nàìjíríà lásìkò yìí? Tàbí APC àti PDP ti di ẹgbẹ́ òṣèlú kan náà tí wọ́n fẹ́ jọ ṣe àṣepọ̀ ní ìpínlẹ̀ Rivers ni? Ṣé Wike ni yóò sì pàṣẹ eléyìí náà? Ìyẹn ló ṣe jẹ́ pé ohun tí Wike fẹ́ ni kó fi Fubara dé gẹrẹwu gẹ́gẹ́ bí gómìnà, kó sì máa sọ fún gbogbo èèyàn pé inú PDP làwọn wà. Yóò máa wá ní kí Fubara máa lọ sí gbogbo ìpàdé tí àwọn PDP bá ń ṣe. Yóò sì ní kó máa wá fún òun lábọ̀ ìpàdé náà nígbà tó jẹ́ òun Wike ní olórí PDP ní Rivers. Bó tilẹ̀ jẹ́ pé òfin sọ pé ẹni tó bá jẹ́ gómìnà ẹgbẹ́ ní olórí ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ ẹ̀. Àmọ́ nígbẹ̀yìn Wike yóò bá ti Fubara jẹ́ nítorí ẹlòmíràn ni yóò fà kalẹ̀ fún APC níbẹ̀.
wọn yóò sì ṣe ìbò náà bí wọ́n ti ṣe tìjọba ìbílẹ̀ ni, níbi tó jẹ́ APC ní gbogbo àwọn tí wọ́n wọlé. Bẹ́ẹ̀ ni kò ní jẹ́ kí Fubara kúrò nínú PDP tí yóò máa sọ fún un pé PDP tàwọn lójúlówó, àwọn ni INEC yóò gbà wọlé títí tí ohun gbogbo yóò fi bọ́ lálẹ̀ pátápátá. Àmọ́ Fubara gba ọ̀nà ẹ̀bùrú dìgbòlù níbi tí òun papọ̀ ò ti rò rárá. Fubara kò gba ọ̀nà ọ̀dọ̀ ẹ̀, ó bá ibòmíì wọ inú APC, ó sì já sí àárín àwọn tí wọ́n kórìíra Wike fúnra ẹ̀ gan-an, tí àwọn sì ti múra láti ṣe àtìlẹ́yìn gidi fún òun Fubara. Ìyẹn ló ṣe jẹ́ lónìí yìí nígbà tí wọ́n bá ní wọ́n ń sọ̀rọ̀ APC ní gúúsù, ìyẹn south, wọn ò jẹ́ pé Wike sí i torí kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ni kò sí ìpàdé PDP kan tí wọ́n fẹ́ ṣe níbẹ̀ torí kò sí ìpàdé PDP kan tí INEC yóò gbà wọlé mọ́. Wọ́n ti kọ̀wé sí àwọn PDP tàwọn Mákindé pé àwọn kò dá PDP kankan mọ̀ mọ́ o. Wọ́n sì ti fi eléyìí hàn ní Èkìtì nítorí orúkọ àwọn tí wọ́n fẹ́ du ipò gómìnà tí wọ́n gbé jáde báyìí kò sí orúkọ èèyàn PDP níbẹ̀. Èyí tó túmọ̀ sí pé PDP kò lórúkọ nínú ìwé ìjọba. Nípa bẹ́ẹ̀ Wike ń rìn kiri báyìí ni kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó ní. Ìyẹn lọ̀rọ̀ tó ń sọ níbi ìpàdé àwọn oníròyìn tó ṣe jẹ́ àlọ́pọ̀. Ọkùnrin náà kàn ń fi àtàmọ́ mọ́ àtàmọ́ ni. Lẹ́yìn tó ti ní kò sí ẹgbẹ́ òṣèlú kankan, kò sí APC, kò sí PDP lọ́dọ̀ tiwọn. Lẹ́yìn náà ló ní àfi kí PDP lọ tún ilé wọn tò dáadáa. Bí bẹ́ẹ̀ kọ́ wọn kò ní rọ́wọ́ mú nínú ìbò ọdún 2027. Ó ní níbi tí ọ̀rọ̀ dé yìí àfi kí àwọn tí àwọn jẹ́ àgbààgbà PDP ṣèpàdé, kí àwọn tó bá ti hùwà kan tí kò dáa síra wọn tọrọ àforíjì lọ́wọ́ ara wọn, kí àwọn jókòó, kí àwọn sì tún ilé àwọn tò, kí àwọn lè mọ bí àwọn yóò ṣe dojúkọ ìbò 2027. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbọ́ ni wọ́n ń béèrè irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu Wike yìí. Ohun tí wọ́n ṣe ń béèrè bẹ́ẹ̀ ni pé Wike ti sọ láìmọye ìgbà pé ẹgbẹ́ PDP kò ní dìde nàró títí tí wọn yóò fi dìbò 2027 tán. Ó sì ti ní wọn kò ní lè fa ẹnikẹ́ni kalẹ̀ láti wá du ipò ààrẹ, pé ní tòun o Tinubu lòun ń bá lọ. Kí ló tún wá kàn án kan pé kí PDP tún ilé ẹ̀ tò kí wọ́n lè mọ bí wọn yóò ṣe ṣètò ìdìbò 2027. Ohun tí àwọn kan ṣe rò pé ṣé kìí ṣe pé Wike ń ṣarán nìyẹn. Ó sì jọ arán lóòótọ́, àmọ́ nǹkan kan lù ú lójijì ni. Òun fúnra ẹ̀ kò mọ bí kinní náà ti tóbi tó àfi nígbà tó lọ sí Pọ́tà ní Sátidé tó kọjá yìí. Nígbà náà ló rí i pé òun kò lè béèrè ohun tó ń ṣẹlẹ̀ nílé ìjọba mọ́. Bẹ́ẹ̀ ni òun kò lè pe gómìnà Fubara pé kó wá ṣàlàyé kinní kankan fóun. Bẹ́ẹ̀ ni tọ̀hún kò sì lọ pàdé ẹ̀ tàbí lọ kí i níbikíbi. Kí ló fà yẹn? Wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà mọ́ ni. PDP ní Wike, APC ní Fubara. Bẹ́ẹ̀ ni Fubara kò kéré nínú APC mọ́, torí ní gẹ́lẹ́ tó wọlé yìí Tinubu ti yàn án sínú àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn fún àtúntò àti ìdúróṣinṣin APC. Orúkọ òun náà wà nínú wọn gàdàgbà. Bẹ́ẹ̀ wọ́n jọ ṣèpàdé àwọn gómìnà APC níbi tí wọ́n ti yàn wọ́n ni. Pé Fubara lọ bá àwọn APC ṣèpàdé, pé wọ́n tún wá yàn án sínú ìgbìmọ̀ nínú APC níbi tí Tinubu fúnra ẹ̀ ti ṣe alága wọn níbẹ̀. Bóyá ní kinní kan kó gìrì ọkàn bá Wike jù bẹ́ẹ̀ lọ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde yìí. Inú bíi débi pé ó sọ̀rọ̀, kódà ọ̀rọ̀ tó sọ náà ta bá Tinubu pàápàá. Ó ní gbogbo àwọn olóṣèlú owó ìpínlẹ̀ Rivers ni wọ́n ń wá. Òwe tó ń pa ni pé owó tó wà lọ́wọ́ Fubara ni wọ́n fẹ́ gbà. Eléyìí sì yé dáadáa torí ó mọ̀ pé bí òun àti Amechi ṣe ná owó ìpínlẹ̀ náà fún Muhammadu Buhari nìyí ní 2014 sí 2015. Ó sì mọ̀ pé bí òun náà ti náwó náà fún Àtíkù ní 2019 àti Tinubu ní 2023 lásìkò ìdìbò wọn nìyẹn. Ó mọ̀ pé kò sí ẹni tó lè náwó ìdìbò bí ìpínlẹ̀ Rivers tí a bá ti mú Èkó tán. Òun náà mọ̀ pé eléèkú ló lọ̀bẹ, pé ẹni tó bá jẹ́ gómìnà ní gbogbo agbára owó níná yìí wà lọ́wọ́ ẹ̀. Ohun tó ṣe ń pòwe mọ́ gbogbo àwọn olóṣèlú APC nìyí tó ń sọ fún wọn pé owó àwọn ni wọ́n fẹ́ wá gbà ní ìpínlẹ̀ Rivers. Nítorí pé òun ni ọ̀gá Fubara tẹ́lẹ̀ ni wọ́n ṣe ń fún un ní ọ̀wọ́ ẹ̀. Àmọ́ nígbà tí Fubara ti di ọ̀gá rẹ̀ báyìí, Fubara làwọn gómìnà APC gbogbo fẹ́ bá ṣe, kò sí ohun tó kàn wọ́n àti Wike. Àti pé lásìkò ìbò ó ti di ojúṣe Fubara báyìí láti rí i pé kò sí ẹlòmíì tó wọlé ìdìbò náà ju Bọ́lá Tinubu lọ. Òun náà kò sì yéé pariwo pé ẹnikẹ́ni tó bá gbé nǹkan kan míì dìde yàtọ̀ sí Tinubu ní Rivers
tọ̀hún yóò lọ tèfètèfè ni. nídìí èyí ta ni Wike yóò ní òun bá jà ní Rivers? tó bá bú Fubara, Tinubu ló ń bú. tó bá kọ̀yìn sí APC, Tinubu ló kọ̀yìn sí, nítorí ohun tí òun fúnra ẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ ni. bí wọn yóò bá sì dìbò gómìnà, Fubara náà ni yóò léwájú. tàbí ta ni Wike fẹ́ fà kalẹ̀? ṣé yóò mú èèyàn wá láti PDP ni, nígbà tí òun fúnra ẹ̀ ti pín ẹgbẹ́ wọn sí méjì tipẹ́tipẹ́ tí kò sì sí èyí tí INEC gbà wọlé nínú wọn? ṣé yóò wá fàyàn kalẹ̀ nínú ẹgbẹ́ PDP pé kó wá tako Fubara ni? àbí yóò gbé èèyàn dìde nínú APC níbi tí Fubara fúnra ẹ̀ ti jẹ́ alága pátápátá tí òun Wike kì í sì ṣe ọmọ ẹgbẹ́ wọn? èyí ni pé kò ní ohun kan tó lè ṣe fún Fubara àfi kó kàn máa jánu kiri bó ti ń ṣe yìí náà, kó sí kinní kan báyìí tó lè ṣe. èyí tó ń dùn ún jù ṣáá nínú ọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n súnmọ́ ti ń sọ, ni Tinubu tí kò yà sí i. ó yà á lẹ́nu bí Tinubu ṣe lè dágunlá sí i bẹ́ẹ̀. lóòótọ́ àwọn kan sọ pé òun ló fọwọ́ kékeré gba ńlá o, òun ló kọjá àyè ara ẹ̀ tó fi rí ìbínú odi. wọ́n lóun fúnra ẹ̀ ló kọ́kọ́ kọlu gómìnà Hope Nsodima, gómìnà ìpínlẹ̀ Imo. ohun tí wọ́n ló fa ìdí ìjà ni pé níbi tí Wike ti ń fẹ́ fi agbára ẹ̀ hàn, ìyẹn agbára bó ti tọ́ àti bó ti jẹ́, ibẹ̀ ló ti kọlu ọkùnrin gómìnà náà o. níbẹ̀ ni ìyẹn ti bínú sí i. àkọ́kọ́ ni pé Nsodima ju Wike lọ gan lọ́jọ́ orí, bẹ́ẹ̀ ló sì ti ń rin ìrìn àjò yìí ṣáájú Wike. sẹ́nẹ́tọ̀ ni láti ìpínlẹ̀ Imo láti ọdún 2011 títí di 2019. nígbà tó sì du ipò gómìnà tọ́rọ̀ náà di ti ilé ẹjọ́ ló jẹ́ kó jẹ́ ní 2020 ni wọ́n tó búra fún un. ó ti ṣe sáà àkọ́kọ́ bíi gómìnà, ó sì ti tún ń ṣe sáà kejì lọ. àmọ́ ẹnìkan wà nínú àwọn ọmọ Wike, èyí tí wọ́n ń pè ní Sam Anyanwu, ẹni tí í ṣe akọ̀wé PDP tẹ́lẹ̀, ẹni tí Wike ń lò gan-an jùlọ láti ṣe gbogbo aburú tí wọ́n bá ṣe fún ẹgbẹ́ PDP. ọmọ ìpínlẹ̀ Imo ni. kódà ó ti ṣe aṣòfin ìpínlẹ̀ náà láàrin ọdún 2007 sí 2015. olóṣèlú ìpínlẹ̀ Imo ní Anyanwu. Nsodima sì mọ̀ dáadáa torí wọ́n jọ wà nínú PDP tẹ́lẹ̀ ni. Anyanwu ni Wike wá fẹ́ tòwé fún pé kó máa múra sílẹ̀ láti ṣe gómìnà ìpínlẹ̀ náà ní 2028 bí Nsodima bá ti ń gbéjọba sílẹ̀. Ọlọ́run ló wá mọ bí ọ̀rọ̀ náà ti dé etí Nsodima yìí o, ẹni tó sì jẹ́ òun ni alága ẹgbẹ́ àwọn gómìnà APC. níbi tí Wike ti kan ìbínú ẹ̀ nìyẹn. òun ni wọ́n sì sọ pé ó ṣètò bí lílọ sínú ẹgbẹ́ APC Fubara ti yá gágá, torí òun ló sọ̀rọ̀ ẹ̀ fún Tinubu tó sì ṣàlàyé àwọn kinní kan fún un nípa Wike. láti ìgbà náà ni eku kò ti ké bí eku fún Wike, tí Fubara sì gba ọ̀nà náà láti di èèyàn ńlá nínú àwọn gómìnà APC. ní báyìí Wike ti ní èèyàn wà nínú APC kò ní kó torí ẹ̀ wọlé ìbò gómìnà o. èèyàn sì ń pariwo Tinubu kò ní káwọn èèyàn torí ẹ̀ dìbò fún un. ó ní kò sí ọmọlúwàbí nínú olóṣèlú tí kò bá tẹ̀lé àdéhùn, pé lásìkò tí ìbò bá dé làwọn máa mọ ọ̀gá nínú àwọn. Fubara ló ń pa gbogbo òwe wọ̀nyí mọ́ o. àmọ́ kò sí ẹni tó mọ àrà tí Wike fẹ́ dá. ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kò yàtọ̀ sí ẹni tó gbébọn tí kò lápá tí dání, tó wá ń lérí pé òun yóò pe ní pẹ̀fọ̀n nígbó ọdẹ. àmọ́ bí nǹkan ti wà yìí, ó hàn pé nínú ṣìbáṣìbo lọ̀gá olóṣèlú ìpínlẹ̀ Rivers náà wà. bí a bá sì ti yọwọ́ májíìkì kúrò, iyì àti àpọ́nlé tó ní lọ́dọ̀ Tinubu tẹ́lẹ̀ lè má padà sí i lọ́wọ́ mọ́ o. Ọláìwọlá alága ló yẹ ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers àti ti Wike yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú palẹ̀mọ́ ọdún.